gbogbo àwọn tá bá wà láyé lásìkò yìí tá ń gbààwẹ̀ Ramadan lọ́wọ́lọ́wọ́ báyìí lára ń tá a gbọ́dọ̀ máa ṣe náà ni pé a gbọ́dọ̀ mọ oore Ọlọ́run ọba àlékè ọlá látara pọ́lọ́run ọba àlékè ọlá sọ wá di Ramadan ọdún yìí ọ̀nà tá a sì lè gbà mórí Ọlọ́run ọba àlékè ọlá òun náà ni wípé ká máa dúpẹ́ fọ́lọ́run ọba àlékè ọlá látàrí pé a tún ṣe iṣẹ́ dáadáa lé sí dáadáa tá a ti ń ṣe tẹ́lẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá sọ wípé la in shakartum la azidannakum Ọlọ́run ní gbogbo ẹni tó bá dúpẹ́ oore òun Ọlọ́run ọba àlékè ọlá ó máa ṣàlékún oore fún ni ìdúpẹ́ oore Ọlọ́run ọba àlékè ọlá ọ̀nà méjì ló lè gbà wá èyàn ó dúpẹ́ oore Ọlọ́run ọba àlékè ọlá látàrí pé yìí ó wí lẹ́nu pé alhamdulillah Ọlọ́run mo bèrè kan báyìí ó sì ṣe fún mi mo dúpẹ́ o èyàn ó tún wá dúpẹ́ oore Ọlọ́run ọba àlékè ọlá látàrí pé èyàn ó ṣàlékún oore èyàn ó ṣe iṣẹ́ dáadáa fún Ọlọ́run ọba àlékè ọlá láti lè dúpẹ́ Ọlọ́run ọba àlékè ọlá ṣe fún yàn lóore nì ẹni tó bẹ Ọlọ́run ọba àlékè ọlá gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé Ọlọ́run kó bòun láṣìírí ó fún òun níṣẹ́ gidi Ọlọ́run wá bò láṣìírí wá fún níṣẹ́ gidi lára oore tó lè dá fún Ọlọ́run ọba yàtọ̀ sí pé ó dúpẹ́ fọ́lọ́run ọba ó wí gbólóhùn alhamdulillah òun náà ni pé kóun náà sáà náà yàn látara aṣẹ́ tó rí nì bóyá tó bá ti rówó kó ṣe sàárà kó sì tọrẹ àánú kó ṣe dáadáa sáwọn èèyàn bẹ́ẹ̀ náà lẹ́nu tọ́lọ́run ọba àlékè ọlá bá bùn lẹ́mìí tó gbàwẹ̀ kan tán tó wá tún bẹ lọ́wọ́n ọba kí mọ́sà jẹ́ kí n dọdún tí ń bọ̀ tọ́lọ́run wá sọ di ọdún tí ń bọ̀ nì lára ọ̀nà tó lè gbà dúpẹ́ oore fún Ọlọ́run ọba àlékè ọlá ni wípé yóò wá tún ṣe àlékún iṣẹ́ olóore tó ju èyí tó ti ṣe látẹ̀yìnwá lọ